Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Afa Islam ọlọ́jọ́ dá fún gbogbo etí tí ń gbọ́ wa ẹ jẹ́ kí gbogbo àwọn kírísítẹ́nì ayé bẹ́ẹ̀ ni ká kí wọn pé wọ́n kú mọ́rọ̀ ọdún wọn ó kújọ́ mẹ́rin ọdún wọn kújọ́ mẹ́rin olórí oko fún Diamond FM táwa ń bẹ̀ yìí agbẹ́kíkíhùn látọ̀dọ̀ wọn tọ̀ kó fi kárí gbogbo tí jẹ́ kírísítẹ́nì ayé ẹ kú mọ́rọ̀ ọdún wọn lé o ẹ dákun o ẹ ń tí ọba fáwa lóúnjẹ o kó pè wá ká dúró àwọn tí sábà máa ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá fi á jẹ mo ti sọ fún GM wa GM sì ní pọ̀nmọ́ táwọn ọ̀dà láti Nìjẹ́ wọ́n ní èdè mo ní kó wàhálà lélẹ́ yìí pọ̀nmọ́ ń bẹ ń pàtà. mo ti bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí mo ti bá GM sọ̀rọ̀ mo ti bá bàbá wa Oyedepo mo ti bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí pé wọ́n kò mọ̀rọ̀ ọdún. ní wìkìní kan fún kíni yín bàbá tó nílé iṣẹ́ ìtẹ̀síwájú àwọn káàtì ìdíbẹ̀ ká kí wọn jọ kan. ẹ máa wòran á lọ kí ọdún a lọ kí ọdún gbogbo yín wà kí yín o gbogbo àwa tá a jọ ń bẹ ní Diamond pátápátá kírísítẹ́nì inú yín a kí yín o ẹ kú mọ́ra o ẹ kú palẹ̀ mọ́ o ẹ dákun ẹ ṣe jẹ́ o ẹ dákun bẹ́ẹ̀ bá ti mọ ní ẹ ṣe o Ọlọ́run jọ da fún yín o bẹ́ẹ̀ bá ti mọ ní ẹ ṣe o ẹ kìlọ̀ fáwọn ọmọ yín wọ́n mọ́ gọ̀kadà kẹ́yìn mẹ́jọ wá jòkó lórí ẹ̀ wọ́n á kó àwọn ń ṣe Christmas rárá o ẹ sọ fún wọn o Ọlọ́run pẹ̀lú yín o afáwẹ̀ wà Islam àbí kódà ká jẹun wọn ni. ẹ mọ̀ pé oúnjẹ wọn àti tiwa ẹ̀tọ́ ni. torí kò yẹ ẹ̀rọ ọdún yìí ń bọ̀ kò yẹ ẹ̀rọ mí ni mùsùlùmí o ṣé ká jẹun àbí ẹ sọ. ẹ̀tọ́ lọ́lọ́run ṣe oúnjẹ wọn ní a bá pè ọ́ sí ń kó mọ ní o bẹ́ẹ̀ ni ṣe kí ní ka ìwọ náà lọ ní kírísítẹ́nì wọ́n lè wá bí tiẹ̀ náà wọ́n lè wá bí tiwa náà ibi tẹ̀ ẹ̀ ti papọ̀ lẹ̀ ní ti papọ̀ òun náà ní bí ẹ̀sìn bí ẹ̀sìn náà lẹ̀ ti ní papọ̀ torí pé oúnjẹ wọn hillun lakum Kùránì ló wí yé oúnjẹ wọn ẹ̀tọ́ ni fún yín oúnjẹ tí yín náà ẹ̀tọ́ ni fáwọn náà. Allahu Akbar àwọn kírísítẹ́nì tí ń bẹ lóko olówó nígbà kó ọlọ́jọ́ dáa fún wọn àwọn ìyàwó ẹlẹ́rọ àwọn tí wọ́n máa pè wá ní afá ẹ wá bá dúró wọ́n pa àwọn ọmọ kan jẹ. ayọ̀kùn wọn kiri àtẹ̀sẹ̀ fún mi. wọ́n pe àwọn ọmọ tí ó dúró. ok àwọn ọmọ lẹ pé ẹ̀yin yóò tẹ̀sí wá lọ dúró. wọ́n pa àwọn ọmọ nítorí bá fi múrù mi lọ dúró fún kírísítẹ́nì kan á pin ẹran méjì ni irú mi yìí kí n lọ ọdún á pin ẹran méjì ni kí bàbá Oyedepo wọn á pè mí kékeré wá dúró méjì láàdá ẹran sí bọ́lá wọn bá wá ṣe bàbá fi olú akẹ́mi ké ẹ̀jẹ̀ wa bá wa dúró àwọn ẹran yìí ẹran mélòó ni ṣé mẹ́wàá lẹ́ni ń dún mẹ́ta ni tèmi tí mo wá dún bàbá. èé ṣe bẹ́ẹ̀ ni. tọ́ba pé mọ̀lú wa ni nǹkan àṣàwọ̀ àṣà méjì náà. méjì náà látùsà. àjẹ ọwọ́ bolẹ̀ yóò àgbé. ebi eri papọ̀ mọ́bi ẹsẹ̀ méjèèjì kó ní nǹkan ó gbé àwọn yóò tọ́ sẹ́kù. padà wá ṣe dáadáa torí bí owó tán náà ni ẹran pọ̀ sí. Ọlọ́run ẹ fẹ́ràn ara yín ẹ fẹ́ràn ara yín ẹ má hẹ́ẹ̀tì ara yín ìní gba kírísítẹ́nì sílé ṣe mùsùlùmí. ṣe ti ìrádẹ́gbà Muhammad ọ fara dá wọn débi pé èsì ànábì wá wù wọn. ìwà ló yẹ ká ní láàrin ara wa. ànábì bá àwọn kírísítẹ́nì ṣe débi pé ẹ̀sìn rẹ̀ wá wù wọ́n. àwọn sọ́ba pé tọ́ ẹ̀sìn rẹ̀ náà lọ́kọ́ báyìí á sì tiẹ̀. ìwọ má fi ẹ̀sìn rẹ̀ lé àwọn èèyàn dànù ìwà tá nẹ́bì ní ni ọlọ́ ní. ẹ wo lọ́ọ̀yà mi ilé ẹ má fi rẹ́ẹ̀tì fún kírísítẹ́nì o. ọdẹ tó gbọ́ kan ẹgbọ́ kan ẹni tí ìṣe lẹ́sẹ̀ nẹ́bì ti lọ aṣọ máa nẹ́bì lọ́rùn rí. sallallahu alayhi wa sallam. ẹ sì pé kí ló dé. inú owó bẹ̀tẹ̀límọ́lì mo ní ìpín sí fún mi ń tèmi. àfẹ́ ìwà islam bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ fọ́gà ọ́fíìsì iṣẹ́ tán. ẹni fún mi ń tèmi àníbi wa ni sọ mí lẹ̀ mo pè tí ìdọ́dọ̀ rẹ ọlẹ́tọ̀ mi. wọ́n fara ni wọ́n. wọ́n fara ni wọ́n. ọ̀gá dírẹ́fà tó ní ọkọ̀ tí ń lé Èkó tí ń lọ Ìbàdàn wọ́n fara ni àwọn dírẹ́fà rẹ̀ ṣàánú wọn èló náà ló ń fún wọn. àwọn ẹni ẹlẹ́ni ẹ báyìí ṣiṣẹ́ mọ́ ni àwọn ẹni ẹlẹ́ni àrírú ẹ̀rí 8,000 4,000 6,000 alọ́ àtàbọ̀ ṣe náà ni wọ́n tó wá lọ wọ́n wọn lọ sí bítú lórí nígbà náà ò fún wọn jọ́ mẹ́rin sí o sì bẹ̀rù Ọlọ́run iṣẹ́ lásì ní iṣẹ́ driving o sì kó sùkálẹ̀ ìwọ́sùn ọ̀tàkà kàkà ní hòtẹ́ẹ̀lì tó ń gbé òun bẹ lọ́nà bọ́bá wọn lọ́wọ́ àpàdé dánadáná bọ́bá wọn lọ́wọ́ àpàdé àwọn kidnapper bọ́bá wọn lọ́wọ́ àkógi ọ̀nà àrọ́lù. àfáwẹ̀ wà Islam Ọlọ́run o gbogbo àdúrà táwọn èèyàn tọrọ fún Ọlọ́run jẹ́ ọmọ gbà à ń lè kóńjọ kan àwọn ọmọ yìí náà bẹ́ẹ̀ awọ kọ́nà
old road lagba àgbà express à ń wọ kọ́nà nìdé la ilaha illallah àwa ni number 1 tẹ̀sájú táwọn dáadáa náà yọ kọ̀kọ́ gbá mu sọlọ́jẹ náà wà ní wọn tó. àwa ni number 1 tí wọ́n kọ̀kọ́ gbá mu àfa sẹ́ni nígbà tí mo wọ̀ kankan báyìí mo ní ọmọ tó wà wájọ náà à ń pè ní Peter mo ní Peter àwọn olè ní àfẹ́ wàsílám mo búra pẹ̀lú ọlọ́run àti kagi báyìí mo lọ́ọ̀yà kàn mọ́ reverse ọlọ́run kan fi sí mẹ́rin kàn mọ́ reverse bọ́ reverse báyìí wọ́n sì ń lé wa wọ́n sì ń lé wa ọkùnrin ní tẹ mọ́tò ni ọlọ́run wa bá wa sí mọ́tò kankan wálé Allahu Akbar. nígbà rìn jìnnà fa iṣẹ́ kan ló ṣe. mo ní pò mọ́lẹ̀ bọ́bá yìí bọ́bá wọn tẹ̀ wá bá wọn lù pa àbí wọ́n fìbọn fọ́ lérí gbóhùn ní wakọ̀tọ̀ fẹ́ sá ọ̀tán náà nù ọ̀gá àwọn mọ́tò ẹ tọ́jú àwọn ọmọ yín ọlọ́run ó bì yín jọ́ àlìkìyámà yóò hàn lára àwọn ọmọ yín bẹ́ẹ̀ bá tọ́jú wọn yóò hàn lára yín ẹ̀yin ò sì lè wá bí wọ́n ti wà hùn lẹ́yìn kẹ́yìn ọtẹ ikùn kalẹ̀ ń di sí àárín kẹ́pẹ́ ń lọ bí ìyàwó ẹ̀ ń lọ bí ìsílé ẹ̀ ń lọ bí ọmọ ẹ̀ ń lọ bí lọ́sìn tẹ̀yìn ọ̀gá nù ẹ dákun o ẹ yí padà o ọ̀dọ̀ wọ̀nyí o afẹ́ wàsílám kí lẹ́ sọ fáwọn ilé lónìí. kò sí nǹkan kan tí a sọ tayọ pé ìbẹ̀rù Ọlọ́run náà ní kálukú máa fi. nígbà tí a tó padà sí. kálukú máa fi síwájú ọ̀rọ̀ ara rẹ̀ gbogbo ẹni ọba ti níbẹ̀rù Ọlọ́run níbi gbogbo tí ń bá ń ṣe kò ní ṣìṣe. àwọn àfáwà ìbẹ̀rù Ọlọ́run wọn ni. ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi sọ wá dé èèyàn. àwọn ọ̀gá dáadáa ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n ní wọ́n fi sọ àwọn ọmọọṣẹ́ wọn dé èèyàn. ó tẹ̀ máa wá ronú ẹni ẹlẹ́ni mọ́tì ẹ̀. dírẹ́bà mi ti ń bẹ lọ́dọ̀ ẹni tí ń wà nísìnyí ọgbọ̀n ọdún àti kankan ni kò sí kú ò. ṣe é ríjọ́ tẹ̀ bá tiẹ̀ ti gbé mọ́tò tí ń travel tẹ̀ wá rí ẹ wo wàhálà táwọn dírẹ́bà máa ṣe. àfa wa kabir imam abdulkabir ní masalasi okobi lọ́dọ̀ wa lóko olówó nù ni ọlọ́wọ́n gba àdúrà yìí insha Allah gbogbo ntẹ́ ń bá ń fẹ́ lọ́wọ́ ṣe àfẹ́ wa silamu ní gbogbo ntẹ́ ń bá ń fẹ́ lọ́wọ́ ṣe fún yín ọlọ́wọ́n ẹni ọlọ́run insha Allah. ẹyin ara kábẹ́rù Ọlọ́run yìí ẹ̀ ń sọ̀rọ̀ nípa rìbá nígbà tó bí ọ̀sẹ̀ kan tàbí ń bá bọ̀ ní. tó bí ọ̀sẹ̀ kan. àwọn àfa àwọn ní sàlásà tún tùsẹ̀kọ́ àbí àdáàrò. sàlásà tún tàṣkọ̀ bí àdáàrò. kàmẹ́ta kan bẹ̀ yìí máa fọ́ọ̀lì ní asọ̀lì dàhóró. ìjọ tó ń wá sí àgbáyé rìpọ́tù ọ̀rọ̀ yìí wọ́n sábà kẹ́ wọn. àwọn òwújọ ní kankan mọ́ wọn bá ti wọn lọ wọ́n ní gbogbo ìwọ tó ní sí àlẹ́ ọtí. àwọn kan ní. wọ́n ní sí dáadáa nítorí owó náà ni. àkọ́kọ́ tí wọ́n kọ́ dá kan bí nǹkan mẹ́ta tí fọ́lé tí fọ́lù azina. agbada gbogbo ayé lè dákọ̀ yá àfẹ́ wa Islam sínà. wọ́n tó gbélé rẹ̀ kalẹ̀ náà wọ́n fi ń ṣe. ọba lọ kọ́ hòtẹ́ẹ̀lì. àwọn tí wọ́n ń wá dáadáa. wọ́n ní 1 hour èlé wọ́n ní 1 hour. ṣé wọ́n ń wá òní wọ́n ń wá dáadáa. ìfọ́lé ni ilé tí wọ́n wí wọn ògiri nìkan kọ́ fa ìbọ̀ owó téèyàn bá ní jẹ́. yóò bàjẹ́ wọ́n rún yìí wọ́n tẹ̀ mọ́kàlẹ̀ níbì kan wọ́n rún wọn ìyá níbì kan. ẹ ṣe sùúrù ìfọ́lé ni wọ̀lẹ̀ hamuru. ọtí ó di méjì o. ọtí ibi tá a fẹ́ ibi tó lọ́tí dé gbogbo èyí tẹ̀ ń gun márùwà tẹ̀ ń gun ọ̀kadà tẹ̀ àjámu gbogbo ọ̀pọ̀lọpọ̀ bíi pákì tẹ̀ ń jókòó láàmú ọmọ ti ń bà. a máa ń bá àjámu bẹ́ẹ̀ ìyá tí ń ta àjámu fún yín náà ló sì bẹ̀rù Ọlọ́run. atẹ́gùn kò gbé wá. ẹ̀yin lẹ̀ ń jáàmù. ẹ̀yin lẹ̀ ń jáàmù kò jára rẹ̀ mú. àfàbọ̀ bá lọ sọ̀rọ̀ pé ẹjọ́ mi ní sẹ́ńjì o òun àrùn wá sẹ́yìn hàn o. gbogbo gáràjì tá a ti ń wọkọ̀ Èkó ọkọ̀ Ìbàdàn ọkọ̀ Ọ̀yọ́ àmọ́ mọ́bi tẹ́ ẹ ti ń lọ mú lẹ́yìn. ẹ dàpọ̀ ẹ mà ṣàánú àwa tẹ́ ẹ máa ń kó. ọlọ́kàn ń lọ ní òun fẹ́ yàgbẹ́ kọ́ yàgbẹ́. ọkìnrin wò lọ́rọ̀ jámu. adédè ojú wa òun lọ àgùn mọ́. ẹnu wa rùn wì. àwọn àgbẹ̀ yẹ̀dá pẹ̀lú ẹ̀mọ́bìnrin ẹ̀ mọ́ kó ń pẹ́ o ntọ́sẹ̀ lọ mú. Ọlọ́run ni wọ́n ń làágùn àbáyé náà mẹ́mẹ́. ògógóró gbóná nù. gbóná nù. ojú rẹ ti wá yàtọ̀ mú. ògógóró gbóná nù. kọ́nà kó sọ dáadáa. sẹ́yìn mọ́ ògógóró gbóná. wọ́n tẹ́ bá bù sẹ́yìn náà báyìí wọ́n ní yóò sì jẹ́ra nísìnyí náà. òun ló lọ mú. ìsìn rọnú. kí ni a ní. àwọn tí wọ́n ń pè wá pé àfáà ìmúlẹ̀dé mo ní àtọ̀ ẹ sá máa ṣàdúrà kọ́ lọ́wọ́ sọ̀ wá dáadáa. abẹ lọ́wọ́ ológógóró Ọlọ́run ṣàánú wa o. wọ Ọlọ́run kí ni a ní. méjì nù tó dàpọ̀. ó di méjì. wọ́n lè kì í máa kí ni wọ́n ń pè báwọn ètò bá yẹ pé mo kọ́kọ́ débẹ̀ báyìí pé wọ́n lọ kọ́kọ́ débẹ̀ tẹ́tẹ́ bet mo ń gbà yìí báyìí. wọ́n bẹ́ẹ̀tì nù. kọ́dà bó ṣe pé bọ́ọ̀lù lẹ̀ wá ń wò ọwọ́ apá àwọn alágbájá ní ọ̀jẹ̀
tó bá sì jẹ kó kalẹ̀. àwa ni Messi máa score mẹ́ta. kò ní rí òun náà pé kò ní rí bẹ́ẹ̀. àti Messi bá score mẹ́ta ńkọ́ màá gba 100,000 lọ́wọ́ ẹ̀. tóun bá sì gbà tí kọ́dà tó bá wọ́n bọ aṣọ òun yìí fún ọ. yéè olùsí orí ìhòòhò lọ́lé. gbogbo eré yìí àdánwò ni. àdánwò ni. ọ̀dà bẹ́ẹ̀tì tí wọ́n ní fún bẹ́ẹ̀tì yẹn kí ló fi yàtọ̀ sí owó èlé. kò sí yàtọ̀ nù ẹ̀. kí ló fi yàtọ̀ àwọn àfa àti kó kalẹ̀ nǹkan náà ni. nǹkan kan náà ni. sẹ́yìn gbọ́ báyìí. gbogbo tí ìbá ti ń sọ ọgbà olè anabi Muhammad sallallahu alayhi wa sallam. wọn àti Aisha wọn mú jẹ wọn sáré ìje. yes competition. wọn máa ṣe wọn sì bẹ́ẹ̀tì. competition lè léyìn wà bá. wọn sì bẹ́ẹ̀tì. èmi àtàjà náà àwọn náà ò tẹ máa sáré ní. Aisha máa fi anabi lẹ́ngbà mi. èmi ò fi àjì àtẹ̀mí lẹ̀ ni. wọ́n sáré gidi. sá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mọ bí ẹ bá dé nísìnyí. ó tiẹ̀ tó àgbàndé bẹ́yìn bá yọ nísìnyí àfa àfi kẹ́yìn ọ̀rá mi kò ní hù mọ́. ǹtẹ́ fi sa níwọ̀n nù. náà ni kájí ọjà mi lẹ̀. kájí ọjà mi lẹ̀. ajẹ́ pé ẹsẹ̀ bíi tàbí bó ṣe bí tàbí. sẹ́yìn pé Aisha kéré sàn nẹ́bì lójú rí. ó kéré sa ó kéré sí. ó sì fẹ́lẹ́ ńlẹ̀. ẹ mọ̀ pé nínú ilé rẹ̀ lẹ́rù ti ta kókó ọmú. sallallahu alayhi wa sallam Aisha ife anabi lẹ́gbàá mi nígbà mi wọ́n sì jọ wà nù kòtò kan náà fi wẹ̀. fi ina'in wahid. fi ina'in wahid. Allahu akbar. bá anabi bá pín lẹ́yìn wọn ló kí anabi lẹ́yìn. Allahu akbar. ìtumọ̀ bá anabi kóńpù. gbogbo àwọn ìyàwó ti sẹ́yìn àfa ibi ẹ̀bọ́rọ̀ dé ni Ọlọ́run kọ́ sáà nú èèyàn ni ọ̀tọ̀ ló ń tí ọmọ wò lárólú ẹ̀. ǹjẹ́ ni ó wò náà nù. ǹjẹ́ ni ó wò náà nù. náà ni ẹ mọ̀ wò. ẹni ẹ bá ti jọ wẹ̀ gbogbo nkẹlẹ ẹ jọ wò. ẹ bá bọ́rọ̀ sí. ẹ bá dán wòrí ẹ lọ sí. gbé wọn rìn ọkọ sakina ìwà tìyàwó rẹ kẹ fìfẹ́ bára yín lò dáadáa. wọn wẹ̀ bẹ́ẹ̀ anabi wa kóńpùrì yóò kóńpùrì anabi yóò tó yanu gbọ́n rẹ̀ fún. irú èmi tí ì nínú lérí ajé ọkàn fọwọ́ ra. àbí kẹ gbòòrì kalẹ̀ kẹ pa. kẹ pa kọ́ mọ́ a dán. ẹ kó gbá. sẹ́yìn gbọ́ ẹ lo love láàrin ara yín. náà ni pé ẹgbùrú léyìn bẹ́ẹ̀ bá ti wá ṣe náà eré ìje àti gbogbo tí wọ́n ṣe wọ́n yé bẹ́ẹ̀tì. wọ́n yé bẹ́ẹ̀tì lórí ẹ̀ wọ́n yé bẹ́ẹ̀tì àfa Abdulgani apá náà wọ́n yé bẹ́ẹ̀tì. àwọn èèyàn bá dé kódà ìgbò tó fẹ́ dì í gbẹlágbájá ní sẹ ẹ wá ń torí ẹ̀yin wá ń don gbèsè. ẹ wá don gbèsè kalẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. àṣẹ ìmọ̀ ṣe gbogbo nǹkan mọ̀ ìmọ̀ fọ́lé ìfọ̀jọ̀ ni. La ilaha illallah. lópin ìgbà tẹ ẹ salasatun tusqa bi azina wal khamru wal qimar. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àtàwọn tó bá so mọ́ ká lọ jìnnà sí. ẹ̀yin àfa àtẹ̀ sì pèpè sójú ọ̀nà Islam àtẹ̀yìn tẹ̀ ń pè sójú ọ̀nà míì lọ́dọ̀ tìyín náà ẹ jẹ́ àfi ìbẹ̀rù Ọlọ́run ọba ṣe é ẹ má kàfàrà àwọn èèyàn mọ́ wọ́n ṣe nǹkan kan tó yẹ pé ọ̀nà wo la fẹ́ gbé gbàtà bí ní sẹ́ o ti kèfèrí ọ̀wọ́ náà ìwọ ló ní náà ni ẹ̀yin lẹ dáná ni ẹ ṣọ́ra fún tẹ́sí tí ó padà dọ̀rọ̀ sẹ́yìn náà lọ́rùn lọ́la. iyyaka mimma yu'tadharu bi. iyyaka bimma yu'tadharu min ìtẹ́ padà máa sọ pé sọ́rí sà. ẹ má bínú ìmọ̀ kí báwo ni bá ti. àwọn wa ń gbọ́ lẹ́gọ́ọ́ lọ ọ̀nà ọlọ́pàá. wọn gbé ìmọ̀ màdùgbò àwọn fọlẹ́ kìlọ̀ wọn kọ́ wọn sọ tí ọ̀dà ni. ẹlọmọ sàfisọ ẹsọ máa ṣe bẹ́ẹ̀ fún mi lágbájá ló ṣe kí wọn gba lẹ́gọ̀ọ́ wọn lù lọ. ẹni wá sí nígbà tá à ń ṣe nìkan nù wọn fọlẹ́ kìlọ̀ wọn. àdéhùn Ọlọ́run ni. Ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ fún wa o. ẹ wọ bàbá wọn ṣe ẹgbẹ̀rún sábà kẹ́ wọn ní ìní rọ́ọ̀hìn èmi ń lọ ọ̀dọ̀ Ọlọ́run tèmi nù wọn kọrin nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tó tún àwọn ẹni máa má di àtúlẹ̀ omori fa ìní fani. yá ayyuhal ikhwan àwọn ìbẹ̀rù Ọlọ́run níbẹ̀ lára wọn. ó dà fà mélòó tí máa ṣe ìtàzárù báwọn tí máa tẹ́lẹ̀ sọ́dọ̀ ìtìzárù sọ́dọ̀ náà báwọn. fa ìní fani. ó ní ẹ̀rù ń gbẹ ìmí náà ẹ̀yẹ tí ń pa mi sí ń bá dún wájú ọ̀rọ̀ wéyìí ìdámi ń wá kìfà tí ìdàyà ni. wéyìí ọmọ sí mi ẹ̀jẹ̀ Ibrahim tí ń bá dún wájú Ọlọ́run tó ó ṣe ṣe yìí ọmọ àṣẹgbẹ ọlọmọdé ọ̀rọ̀ tèmi náà jásí ìjọ àdìkìyà kí ló dé tí wàá fà kí bẹ̀rù Ọlọ́run bí ọ̀rọ̀ rẹ kó tiẹ̀ mọ hàn. gbogbo tó ń ṣe kò sí bẹ̀rù Ọlọ́run ní. ẹlòmíì ò tiẹ̀ sọ ẹ pé ọ dára ẹ nínú. ẹ gbọ́ ni alọ́kan ni a máa jẹ ayé yìí ná a jẹ ayé yìí ná gbogbo àtàfà tí ń ṣe wáàsí àtàwádà ń pọ̀ ẹnì kan kú tí ìdálẹ́kìá mọ̀ ẹ máa gbọ́ ọ̀rọ̀. lánàá mò ń wo Facebook wọ́n wá sọ fídíò àwọn adájọ́ àgbà kan sí bàbá wa mìdíl pupa yìí wọ́n wá sí báyìí kábì bàbá yìí wọ́n wá fọ́ lẹ́nà báyìí ẹkú sì pa mí pé bàbá yìí lérí tọ́lọ́hún wọ́n wá rọ kalẹ̀ lérí tọ́lọ́hún wọ́n wá ọ̀rọ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run sí wọn ní ẹ̀dá kún ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo wọn náà pàdé Ọlọ́run jọ kan ìjọ jáde lẹ́nu wọ́ọ́rí báwọn Ọlọ́run sì fi nǹkan ẹlòmíì náà tó yẹ kó fi padà kó fi ọ̀rọ̀ tútù sọ́kàn àwọn èèyàn kò ṣe bẹ́ẹ̀. babalágége náà ṣe wá sí kan wọ́n ní ìwọ àfáà
wọ àfa ó sì láàfà ni ọ́ ó sì ń ṣe wá àti fáwọn èèyàn kí wọ́n bẹ̀rù Ọlọ́run Babalágége ní ìbẹ̀rù Ọlọ́run ọ̀wá sí lára Babalágége ní gbogbo tí ọ̀wá da ọwọ́ rẹ̀ wọ́n ti máa ń ẹjẹ tí wí Babalágége tí wọ́n sọ gbogbo wọn ni wọ́n ṣe wá sí ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n ní bàfà mi àná Babalágége ní bàfà mi ó fi wọná lọ báyìí nítorí tí ó fi máa wọná lọ báyìí yóò sì máa ráyà tí ó máa kóòtù yóò máa fi àyà báàkì ọ̀rọ̀ rẹ̀ afẹ́ wa Islam àwọn nu tí wọ́n lọ wọ́n ti dáadáa wọ́n ti dá àwọn èèyàn kàn bí wọ́n ní àwọn yóò pè wọlé mọ́ o wọ́n ti ka yín la. bó a ti ń ká wa la ni insha Allah ìjọ mẹ́jọ àwọn yóò pè wọlé Ọlọ́run nípa wa. ìkẹyà tó la tó gbé àforíjì lọ́pọ̀lọpọ̀ ìkẹyà tó la tó pé o àforíjì lọ́pọ̀lọpọ̀ kọ́lábà Abdurrahim o oníwàsí àgbáyé àfàmì dáadáa. ìkẹyà tó la tó pé o ọlọ́mọba akẹ́wọ̀n bá wa jẹ̀wọ́ gbogbo àbàtà súnkẹrẹ ẹ̀ẹ́dì fọ́ láéláé ilé ìyá kéwù ẹ máa pọ̀ sí àfọwọ́ àpọ̀ ní gbogbo ẹ̀ lọ.